They were just draining my blood to sustain their mother. I wasn't feeling anything. So they wanted to nourish her till after 1 year that they can proceed with the surgery. So in other way, they are waiting for 1 year to proceed with the surgery, then they will harvest my own kidney. Mo kàn fẹ́ kẹ́ gbọ́ àárín yẹn ní kẹ́ lè mọ̀ yìí pé kò ń ṣe àwòsàn ni mò ń sọ, nǹkan tó ṣẹlẹ̀ séèyàn ni mò ń sọ. So ẹ jẹ́ kí n tẹ̀síwájú my worst experience ní Libya. So ìgbà tí wọ́n ṣe tán lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ mi, tí wọ́n wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ mi nílé, èmi rò bóyá torí bó ṣe máa ń ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wa ká tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, mo rò bóyá nǹkan tí wọ́n ń ṣe nìyẹn torí wọn ò ṣe fún mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ń bẹ̀. Mi mọ̀ wípé wọ́n ní ète nǹkan ìdí tí wọ́n ṣe ń ṣe. Wọ́n ṣà lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ mi, mo rò bóyá ẹ̀jẹ̀ mi ó bá nǹkan tí wọ́n nílò mu. Láti ọjọ́ yẹn tó ti ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn, àtọjọ́ yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní tì mí mọ́nú ilé. Wọ́n máa ti gbogbo ilẹ̀kùn ilé, wọ́n máa ti gbogbo ilẹ̀kùn ta. Mo ṣàwò pé kí ló ń ṣẹlẹ̀, bọ́ èmi ò ká kún, mo wò pé wo ẹ̀yin lẹ mọ̀. Bọ́ wọn ò fún mi lówó mi náà o, tí bá ti béèrè owó yẹn, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa jà lórí ẹ̀. Ìwọ mo ṣáà dákẹ́, mo ṣáà ń ṣiṣẹ́ mi lọ. Nǹkan tí mo wá rí ni pé ó ní wọ́n máa jẹ́ kí n tètè sùn bí aago 7. Ó wá ní oúnjẹ kan tó máa gbé fún mi, particular oúnjẹ tó bá ti gbé oúnjẹ yẹn fún mi, tí bá ti jó oúnjẹ yẹn báyìí mo máa sùn ni. Ó ṣáà continue, ó tẹ̀síwájú lójoojúmọ́ bẹ́ẹ̀ ló bá ti gbé oúnjẹ yẹn fún mi, mo máa sùn lọ pátápátá. Mo wò pé kí ló ń ṣẹlẹ̀, ó di tí bá ti jí. Ó wá di ọjọ́ kan, ó ní oúnjẹ míì tó bá gbé fún mi ní sùn, bọ́ eléyìí tó bá ti gbé oúnjẹ yẹn fún mi láago 7 yẹn ní ọwọ́ ìrọ̀lẹ́, mo máa sùn lọ ni. Ó wá di ọjọ́ kan mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀, kí ló dé tí ó ṣe jẹ́ mo ṣe máa ń sùn báyìí, torí mo ti ń sùn, ó ti ń affect mi gẹ́gẹ́ bí kéèyàn kàn máa sùn, ó máa ti ń jẹ́ kí ó rẹ̀ mí. Ọjọ́ yẹn mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀, ọkàn mi kàn sọ fún mi náà ni, mo wá wò pé oúnjẹ yìí ó yá ó ní nǹkan kan, bóyá mi ò ní jẹ oúnjẹ yìí. Nígbà tí wọ́n ṣàgbé oúnjẹ yẹn fún mi, mi ṣe bíi pé mi ò ní jẹ, mo gba oúnjẹ yẹn, mo ṣe bí ẹni pé mo lọ jẹ. Meanwhile mi ò jẹ, mo pretend bí ẹni tó ti jẹ oúnjẹ yẹn, mo wá ṣe bí ẹni pé mo ti sùn náà tó tọ́. Torí mo ti bẹ̀rẹ̀ sí ní fura wípé kí ló ṣẹlẹ̀, tí bá ti jẹ oúnjẹ yìí tán ni mo máa ń sùn. Bọ́ mi ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n rò bóyá mo ti sùn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sùn, nọ́ọ̀sì tó wá gba ẹ̀jẹ̀ mi lọ́jọ́ sí láti lọ fi ṣe test tí mo ṣe rí tó ṣe dé nìyẹn, tó ṣe bẹ̀rẹ̀ sí ní so kíní syringe mọ́ mi lápá. Kí ló dé, kí ló ṣẹlẹ̀, mo ṣàlájú wípé no láyéláyé, wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí nìyẹn. Wọ́n nà mí débi pé kò sí nǹkan tí mo lè ṣe mọ́. Wọ́n nà mí tó jẹ́ gbogbo ara mi pátá, ó ti rẹ̀ mí sára, mi lè dápá, mi lè gbẹ́sẹ̀ mọ́. Wọ́n ṣà fa ẹ̀jẹ̀ yẹn pẹ̀lú bí mi ò sùn ó. Wọ́n fa ẹ̀jẹ̀ yẹn bẹ́ẹ̀, wọ́n jẹ́ kó yé mi pé kí ni mo fẹ́ ṣe sí. Wọ́n fa ẹ̀jẹ̀ mi, mo wá rí pé so bó ṣe ń fa ẹ̀jẹ̀ mi lójoojúmọ́ nìyẹn tí wọ́n fi ń ṣe. Ẹ rántí ìyá tí mò ń tọ́jú, ìyá wọn tó ní kidney problem tí mò ń tọ́jú, àṣé ẹ̀jẹ̀ mi náà fi ń sustain ìyá. Bó ṣe ń fa ẹ̀jẹ̀ mi lójoojúmọ́ nìyẹn títí tí mo fi wà ń bẹ̀. Fídíò yẹn ni mo kọ́kọ́ play. Bó ṣe ń fa ẹ̀jẹ̀ mi lójoojúmọ́ nìyẹn títí tí mo fi wà ń bẹ̀. Wọ́n á dẹ̀ tilẹ̀kùn mọ́ mi, kọ́ bá fẹ́ jáde wọ́n á tilẹ̀kùn lẹ́yìn. Mi ì tiẹ̀ wá free mọ́, ó wá ti dàbí pé inú ẹ̀wọ̀n ni mo wà. Mo dẹ̀ sì máa ṣe gbogbo ṣẹ́lé. Ṣùgbọ́n tó bá ti dágo 7, wọ́n á gbóúnjẹ yẹn fún mi, wọ́n á dẹ̀ fẹ̀ jẹ mi. Ìgbà tó yá, wọn ò tiẹ̀ gbóúnjẹ fún mi mọ́, wọn ò tiẹ̀ fún mi lóògùn oorun mọ́, wọ́n ṣà ń fa ẹ̀jẹ̀ yẹn. Ó ti di pé kìíní mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe, mo sunkún, mo ò mọ nǹkan, ẹni tó mú mi wá síbẹ̀ tí mò ń pe nọ́mbà ẹ̀ ò lọ mọ́. Mo wá lọ, ó wá di ọjọ́ kan mo wá bọ́ síta. Tí mo ṣe rí, mo rí pé ilẹ̀kùn wà ń ṣíṣí, mo bá ní kí n sá lọ. Èmi ò mọ̀ wípé wọ́n wò mí nínú kámẹ́rà. Tí mo ṣe rí pé ó dàbí gbogbo ẹ̀mí rẹ̀ ní kọ̀ọ̀kan lọ́tún ló sí mi ìrẹ́yàn, tí mo ṣe fò wípé kí n sọdá báyìí, tí mo ṣe fẹ́ máa sá lọ báyìí, bí mọ́tò wọn ṣe double cross mi mọ́lẹ̀ nìyẹn. Tí mọ́tò wọn ṣe double cross mi, wọ́n ṣe wọ́ mi padà sínú ilé nìyẹn. Wọ́n nà mí débi pé wọ́n nà mí tó jẹ́ pé gbogbo ojú mi gbogbo ẹ̀ ló wú. Ó nà mí tó jẹ́ pé ẹ̀jẹ̀ tó wá gbà lọ́jọ́ yẹn ó ju èyí tó ti ń gbà látẹ̀yìn wá lọ. Ìgbà tó ṣàna mi tọ́tọ́ fi mí sílẹ̀, di only thing ni pé wọn ò gba fóònù lọ́wọ́ mi, so mo sì ń rí fóònù lò. Mo wá mẹ́sẹ̀jì èèyàn kan lórí Instagram, wọ́n pe ẹnìyẹn ní kíní kan ọmọlúàbí. Wọ́n ṣà mẹ́sẹ̀jì ẹnìyẹn lórí Instagram wípé kọjọ́ kó ṣàánú mi pé mo need help, bí pé mo wà ní prison. Ìyẹn wá ní kí n ṣe fídíò. Ọlọ́run dẹ̀ ṣe wọ́n, ọjọ́ yẹn náà ṣẹ̀ṣẹ̀ nà mí tán tí gbogbo ojú mi wú kùlùbọ̀. So mo wá ṣe fídíò. Mo wá send ẹ̀sẹ̀ nìyẹn pé kó ṣàánú mi ò, inú ẹ̀wọ̀n
inú bí oko ẹrú náà fi mí ṣe ń bì báyìí o, wọ́n ń gbẹ̀jẹ̀ mi lójoojúmọ́ o, mi ìdẹ̀ lè ráyè, mi ìjáde, ẹ̀jẹ̀ mi náà fi ń sustain ìyá tí ó síìkì, wọ́n máa gba ẹ̀jẹ̀ mi títí ó fi máa tásìkò fún wọn láti yọ kíndìnrín mi láti gbé fún ìyá. Fídíò náà ṣáà lọ viral, ṣùgbọ́n mo ṣì wà nínú ilé yẹn, ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ní bà mí wípé tí wọ́n bá lọ rí fídíò yìí ńkọ́, kí ni kó má lọ pa mí síbẹ̀. Mo wá pè nìyẹn pé kọjọ kó bá mi mú fídíò yẹn, kó bá mi pull it down, but wọ́n ṣáà ní wọn lè pull it down torí fídíò yẹn ti lọ fà, àwọn èèyàn ti rí, àwọn èèyàn ti wò, àwọn èèyàn ti wò, wọ́n ti repost lóríṣiríṣi, so wọn lè mú fídíò yẹn wálẹ̀ mọ́. Inú ọbẹ̀ fídíò yẹn mo rò fídíò yẹn ló dé ọ̀dọ̀ Àbíkẹ́ Dábírì tó jẹ́ Minister of, is it Women Affairs, or I think she is Minister of Women Affairs. Fídíò yẹn ló dọ́dọ̀ Àbíkẹ́ Dábírì ní Nàìjíríà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà wọ́n ní kò sí nǹkan tí wọ́n lè ṣe àfi kí n sá lọ, tí mo bá sá lọ, tí mo bá wá sí embassy, ìgbà yẹn nìkan náà lè ràn mí lọ́wọ́. Ó wá di ọjọ́ kan wọ́n ní ẹ mọ̀ pé family wọ́n máa ń fẹ́ra wọn náà ni, àwọn cousin máa fẹ́ ní ìsìnkíní ọ̀ṣàná, àwọn mẹ́rin nínú family wọn náà fẹ́ divorce, àwọn mẹ́rin nínú family wọn náà fẹ́ divorce, ọ̀dọ̀ wọn náà ti kọ́kọ́ fẹ́ ṣe meeting, wọ́n fẹ́ ṣe meeting, family meeting tó tóbi gan, ọ̀dọ̀ wọn náà ti kọ́kọ́ fẹ́ ṣe meeting yẹn tẹ́lẹ̀, wọn ò padà ṣe meeting yẹn bẹ́ẹ̀ mọ́, wọ́n bá ní wọ́n fẹ́ lọ ṣe meeting yẹn níta. Inú mi tẹ̀ dùn pé wo má ti ráyè sùn torí kí n ti ráyè sinmi wípé tí gbogbo wọn bá jáde, bí gbogbo wọn ṣe jáde lọ́jọ́ yẹn mo ti wò pé wọ́n ti máa tilẹ̀kùn mọ́ mi as usual bó ṣe máa ń tì. Wọ́n ṣàrí pé ìgbà tí gbogbo wọn lọ tán, àwọn ọmọ wọn kéékèèké, mo rá àwọn ọmọ wọn inú compound tó ń ṣeré, mo wá yọjú lójú window, mo wá sọ fún àwọn ọmọ yẹn pé kí wọ́n má bọ́ síta nínú compound. Àwọn ọmọ yẹn wá ní wípé àwọn ọmọ yẹn mo ṣáà sọ fún àwọn ọmọ yẹn ẹ má bọ́ síta o, ni wọ́n á ní wípé bọ́ọ̀lù àwọn ti bọ́ sí títì pé kémi wá lọ báwọn gbé, báwọn ṣe fẹ́ bọ́sà kí n bá yín gbé, wọ́n ti tilẹ̀kùn mi lẹ́yìn mọ́ bọ́ ṣe máa ń tì mí mọ́ ilé ni. Lọ́mọ kan bá fi ọwọ́ ti ilẹ̀kùn, tá bá rí pé ilẹ̀kùn pé wọn ò ti ilẹ̀kùn, tí mo ṣe wò báyìí mo rí pé àwọn máa tilẹ̀kùn yìí, wọn máa rántí tí mo ṣe bọ́ síta nìyẹn o. Mo ṣàṣì bí ẹni tó fẹ́ lọ dalẹ̀ nù, tí mo ṣe tẹsẹ̀ mọ́rìn, tí mo ṣe bọ́ síta nìyẹn o. Nínú ibẹ̀ yẹn estate wọn ó jì, ó tóbi gan. Mo ṣàbẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ rìn torí tí bá gbìyànjú láti gbé mọ́tò, ẹni tó máa mọ̀ wọ́n náà ló máa jẹ́ tó máa lọ sọ fún wọn yípa àwọn rí mi. Mo ṣàbẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ mi rìn, mo bẹ̀rẹ̀ sí ní rìn lọ. Mo pàdé àwọn Nàìjíríà o, mo pàdé àwọn Nàìjíríà ara wa, ṣùgbọ́n tí bá sọ fún wọn pé kó ràn mí lọ́wọ́, níṣe àwọn náà lè jí mi gbé, kó lọ tà mí sí connection house tó bá ti rí pé mi ò níbi tí mò ń lọ àbí mi ò mọbi kọ́kọ́ láti lọ. Èyí tí màá fi béèrè ìrànlọ́wọ́, mo ṣàbẹ̀rẹ̀ sí ní rìn. Mo rìn títí tí mo fi bọ́ sí ìta, ni mo fi wá lọ bá pé mo ha lè gbé fóònù ọ̀rẹ́ mi tí mo meet ń bẹ, mo bá lọ bá ọ̀rẹ́ mi. Àti bẹ̀ ṣá ni mo ṣáà lọ sí embassy láti lọ sọ fún wọn, láti lọ sọ nǹkan tí lọ béèrè fún ìrànlọ́wọ́. Mo fi hàn mọ́ látọ̀dọ̀ Àbíkẹ́ Dábírì torí wọ́n ti ní interest nínú kéèsì mi àti fídíò mi tí mo ti ṣe nínú ilé wọn tó ti go viral. Ẹ̀yin tèmi tòótọ́ bí wọ́n ṣe ràn mí lọ́wọ́ láti bí Àbíkẹ́ Dábírì tó jẹ́ Minister of Women Affairs fún Nàìjíríà láti Libya bó ṣe ràn mí lọ́wọ́ tó ṣe fún mi ní free ticket láti wá sílé nìyẹn o. Odidi ọdún méjì lẹ́yìn tí ìyá mi ti kú, lẹ́yìn náà mo tún ọdún mẹ́rin ni mo lò ní ìlú Libya. £1 lẹ́yìn owó tí àwọn èèyàn padà fún mi nígbà tí mo bọ́ síta kúrò nínú ilé wọn bẹ̀yẹn tí mo mú dé. Àwọn ènìyàn wọn náà já wọn tó lágbára gan nílùú yẹn máa wá mi mo ṣáà dé ìlú Nàìjíríà bí mo ṣe bọ́ láti dé ìlú Nàìjíríà nìyẹn o. £1 ló kéré jù mi ò mú wálé. Àbúrò mi tí mo ti torí wọn lọ mi ì rí nǹkan kan ṣe fún. Nàìjíríà tí mo ṣàṣedé mo ṣe ráàánú gbà, mo dúpẹ́ lọ́wọ́ Àbíkẹ́ Dábírì àti ẹni tó bá mi ọmọlúàbí tó bá mi post fídíò mi bí mo ṣe bọ́ síta tí mo ṣe dé ìlú Nàìjíríà nìyẹn. Tí mo ṣe dé ìlú Nàìjíríà táwọn ẹbí ìyá mi tí wọ́n bá wa sin òkú tó ṣe gbọ́ pé mo dé báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní threatening mi nìyẹn. Wọ́n bá ní àwọn fẹ́ ta ilẹ̀ táwọn orí ilẹ̀ táwọn sin ìyá mi sí, wọ́n láwọn fẹ́ ta ilẹ̀ pé kí n wá wú òkú ìyá mi. Mi dẹ̀ mú owó kankan wálé láti ìlú Libya. Ìtàn mi rèé o.